الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فعلوه في الزبر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد الصدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم. ẹ jẹ́ àgbẹ̀ ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà ẹ dákun ẹ̀ pariwo títóbi ọlọ́run ni gbogbo àwọn alájà wa sí àwọn aláàjì wa tí wọ́n bá kí alukur'an lẹ́nu bàbá wa gbà bàbá pòfẹ́sọ̀ wọ́n ní ọlọ́run ṣe àlékún àlùbáríkà. amiina. ẹ pariwo àmín ní kó lóòkè dáadáa. àmín. alájà mi bá ń gbé bàṣẹ àyẹ̀wò wá síbí yìí. ẹ dákun ẹ wo àwọn àlùfáà wa àti àwọn ìyá wa tí wọ́n kí alukur'ani ẹ wo bí kur'ani ti ń bọ́ lẹ́nu wọn. bẹ́ẹ̀ bá pe ẹlòmíì gbogbo ní Naira Marley ló mọ̀ látòkè délẹ̀ ẹ wá ní kó ké Fatiha yóò máa tẹsẹ̀ bọ́sẹ̀ ni.